Sunday Igboho responded to unacceptable situations, says Wole Soyinka. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Professor Wole Soyinka has said popular Yoruba rights activist Sunday Adeyemo, well known as Sunday Igboho, responded to an unacceptable situation in the Ibarapa area of Oyo State. Soyinka spoke in an interview. He said Sunday Igboho has responded to the situation in the way he knew how. Now you will see that he is trying to work with others. This is the way these things happen. Somebody one day reaches explosion point and he says, I cannot take this any longer, and he takes unilateral action. The action may be excessive, it may be wrong. What matters is that somebody has responded to an unacceptable situation. Any errors which he makes is for the rest of us to correct by calling him, and I know that a number of people are doing that. It had earlier been reported that Igboho issued a 7-day quit notice to herdsmen accused of kidnapping, rape, farmland destruction, among other crimes in the Ibarapa area of Oyo State, and enforced same. He had also confronted herdsmen accused of terrorizing farmers and residents in the Yewa area of Ogun State. The Oni of Ife Obadeye Ogunwusi has said, though Igboho did well to speak for the downtrodden, it was time he allowed the constituted authorities, including the Oyo State Governor Seyi Makinde, to take charge and handle the security challenges in the state. The comment of Oba Ogunwusi made Sunday Igboho accuse the monarch of failing to convey the pains and displeasure of the Yoruba people to the president during his recent visit to Major General Muhammad Buhari in Aso Villa, Abuja. Professor Wole Soyinka sounded a warning over the herdsman crisis across communities in Nigeria. In an interview, Soyinka said the herders have continued acting with impunity because they feel it is one of their kinsmen that is in power. He stated, "My fear is that it could degenerate into violence unless we take action. I'm glad that governors are already dialoguing with groups like Miyetti Allah. Buhari must also consider regional autonomy to tackle security challenges." Kábíyèsí o, àgbà tí ò ń bínú lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. Kábíyèsí o, kádé pẹ́ lórí o, àgbà tí ò ń bínú lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. Please, kábíyèsí, ẹ foríjì Sunday Igboho, ẹ foríjì brọ́dà yín ni, ọmọ yín ni, ẹ fiyèdénú, ẹ jọ̀ọ́, ẹ foríjì wá. Gbogbo ẹnikẹ́ni, gbogbo ọmọ káàárọ̀ ojíire tó bá ṣẹ̀yìn, ẹ foríjì wá. Ẹ̀bẹ̀ là ń bẹ̀, níbòmí, àdẹ̀nàbà mí, ẹ jọ̀ọ́. Kábíyèsí, ìbà ẹ la ṣe, ìbà Ọlọ́run, ìbà ọba tó láyé, ìbà àwọn ènìyàn. Ẹ jọ̀ọ́, ẹ foríjì wá. My brother Sunday Igboho, kudos to your effort. Kudos to your effort. Ọlọ́run ọba ọlọ́jọ́ èní, kudos to your effort. I respect your courage and your determination. Mo respect courage yẹ àti determination yẹ. Èrò pọ̀ lóòótọ́, alágbára pọ̀, èèyàn mélòó ló lè jáde ló lè lọ ṣe nǹkan tó ń ṣe yẹn. A dúpẹ́ lọ́wọ́ ẹ púpọ̀, a gbóríyìn fún ẹ. Má jẹ́ káwọn ènìyàn búburú tó wà láàrin wa tàn ẹ́ lọ síjà èṣù. Má jẹ́ káwọn aláìmọ̀kan tàn ẹ́ lọ síjà èṣù. I so much respect your courage. I so much respect your determination. Ọlọ́run ọba ọlọ́jọ́ èní á fún ẹ ní ọgbọ́n àti òye. I pray for more wisdom and knowledge for you. Please, you have to use understanding in this matter. Má jẹ́ kán tàn ẹ́ sí ẹnì kankan. Má bá ènìyàn kankan jà ju àwọn Fúlàní lọ. Ìwọ náà mọ àwọn tó máa bá sọ̀rọ̀, mọ àwọn tó máa grant interview ẹ fún. Ènìyàn búburú pọ̀ láàrin wa, ṣùgbọ́n Ọlọ́run ọba máa gbé wa lékè gbogbo ẹni bí. Ìjà yóò ń ṣèjà ẹnìkan o, ìjà gbogbo wa ni, ìjà gbogbo ọmọ Yorùbá ni. Ìjà gbogbo wa ni, ìjà gbogbo ọmọ Yorùbá ni. Má jẹ́ kó gbé ẹrù tí ò ń ṣe ti ẹnìkan lé ẹ lórí.
má jẹ́ kó sọ ẹ́ di aláìní bíi tiwọn. Àwọn èèyàn púpọ̀ inú wọn ò dùn sí nǹkan tó ń ṣe. Mò ń fàsìkò yìí bẹ́ẹ̀ ni jọ̀ọ́, má yájú sẹ́nikẹ́ni mọ́, má yájú sọ́bakọ́ba mọ́. Jẹ́ kí a máa fèsì àwọn tá à ń fèsì. Àwọn Fúlàní là ń bájà. O ò lè expect Ọọ̀ni kó ní pé kí a máa pààyàn. O ò lè ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Wọ́n ń gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ipò àgbà là ń bá gbà. Mo fẹ́ kó fi ọgbọ́n sí i, mo fẹ́ kó fi sùúrù sí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ò ń ṣọ̀rọ̀ wọ nìkan, kò ń ṣọ̀rọ̀ wọ nìkan, ọ̀rọ̀ gbogbo wa ni. Ọ̀rọ̀ gbogbo wa ni. We are in this together, we are in this struggle together. Even though tó bá tiẹ̀ jẹ́ pé ó ń ká ẹ lára ló fi ń ṣe bó ṣe ń ṣe yẹn, mo bẹ̀ ẹ́, mo fẹ́ kó fi èdénú, mo fẹ́ kó farabalẹ̀. Wọ́n ní ká yára gbọ́rọ̀ ká máa lọ́ra fèsì. Jọ nítorí Ọlọ́run brọ́dà mi, ọmọ ìyá kan náà ni gbogbo wa. Ọmọ ìyá kan náà ni gbogbo wa. A mọ̀ pé ìjọba yìí ti fail gbogbo wa. Ìjọba tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò jù mẹ́nì kankan nínú. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó dá nǹkan tí ò dálẹ̀ sáàrin wa. Àwọn ọ̀tá wa ní kẹ́ jẹ́ ká face. Ìjọba yìí ti fail wa woefully. Ó fail wa in so many ways. Ìjọba yìí kò tẹ́ wa lọ́rùn. Ìjọba yìí dójú tì wá. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọgbọgbọ́n làgbàlagbà fi ń sá fún màálù. Mo bẹ̀ ẹ́ ní Sunday Igboho brọ́dà mi. Mo bẹ̀ ẹ́ ní Bàbá Dámì. Mo bẹ̀ ẹ́ ní, mo fi ọlá àwọn tó nílẹ̀ ojú àbẹ́, mo fi ọlá Yorùbá bẹ̀ ẹ́. Ẹ̀sọ̀ la bá nígbà tá a dáyé, fi sùúrù sí i. Ibi tá à ń lọ ni kò jẹ́ ká face. Àwọn tá à ń bájà ni kò jẹ́ ká bájà. Mo fẹ́ kó máa lọ́gbọ́n tó ń lò wá látẹ̀yìnwá. Ìmọ̀ tọ́lọ́run fún ẹ látẹ̀yìnwá tó ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kò ṣe máa sọ̀rọ̀ ẹ. Má jẹ́ káwọn èèyàn kankan tàn ẹ́ sí já iṣu. Abánidá kò kí ń bá ní débẹ̀ o. Abánidébẹ̀ kò dẹ̀ ní bá ní sọ sí. Tó bá burú tán, ìwọ nìkan ni ó kù. Mo fi àkókò ibẹ̀ lọ́hùn fún ẹ pé kò ní burú fún ẹ láéláé. Kò ní burú fèmí náà, kò dẹ̀ ní burú fún gbogbo àwa tá à ń jàjà ìjàgbára yìí. Àsìkò ti tó gẹ́gẹ́ bá a ṣe sọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fọgbọ́n ṣe. Ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣe. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe. Ẹ jẹ́ ká fọgbọ́n ṣe. Àsìkò ti tó fún gbogbo wa. Bàbá wa Ọọ̀ni Ọ̀jájá ajọ́tẹ̀mọlẹ̀ Ọ̀jájá, I know and I believe in you. I know that whatever is going on now, you understand more than what people are thinking. I know ó rí ju àwa lọ, ó dẹ̀ mọ̀ ipò tí Ọlọ́run fi ẹ́ sí yìí, ipò ọlá ni, ipò àgbà ni. Àgbà tí ò ń bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ o. Má bínú sí brọ́dà wa Sunday Igboho, má bínú sí i nítorí pé bó ṣe ká lára ló ṣe sọ̀rọ̀. Mo fi àsìkò yìí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà lúwa, gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá, gbogbo ẹ̀yin àgbààgbà lúwa, ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí. Gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà, gbogbo ibikíbi tí ẹ bá mọ̀, gbogbo àwọn tẹ́ bá lè bá sọ̀rọ̀, ẹ jọ̀ọ́. Wọ́n ní ó ń bọ̀. Àwọn là ń dẹ̀dẹ̀, ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ bá wa mójútọ́rọ̀ yìí. Nítorí pé a lè lajú wálẹ̀ báyìí kí tàlùbọ́ kò wọ̀. A lè máa wòran báyìí. Tẹ́yin bá nẹ́yìn ò fẹ́ sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ọ̀nà tẹ́ bá lè gbà ràn wá lọ́wọ́. Ọ̀nà tí ẹ bá mọ̀ tẹ́ lè gbà ràn wá lọ́wọ́. Ọ̀nà tí ẹ bá mọ̀ tẹ́ lè fi bá wa dá sí, ẹ jọ̀ọ́ ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ń pa ọmọdé, wọ́n ń pa àgbàlagbà, wọ́n ń pa obìnrin, wọ́n ń pa ọkùnrin, wọ́n ń wọnú oko lóko, wọ́n ń bá àwọn màmá wa sùn, wọ́n ń bá àwọn àǹtí wa sùn, wọ́n ń bá àwọn ọmọ wa sùn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni? Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kó dìgbà tó bá ń wọlé pa wá. Ẹ má jẹ́ kó dìgbà tó bá ń wọlé ṣe wá léṣe. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni. Gbogbo ọmọ Yorùbá ní tilé toko, gbogbo ọmọ Yorùbá ní tilé toko, obìnrin ní ẹni, ọkùnrin ní ẹni, ọmọdé ní ẹni, àgbàlagbà ní ẹni, ibikíbi tó bá gbé wà,
nínú ilẹ̀-èdè Yorùbá lórílẹ̀-èdè Nàìjíríà ibikíbi tó bá gbé wà tó jẹ́ pé káàárọ̀ ojíire lẹ̀ ń sọ́ńbẹ̀ gbogbo yín ẹ kóra yín jọ ẹ ṣera yín lọ́kan ẹ má jẹ́ kí àjèjì kankan wá adúmọ̀ wúrumọ̀ yín nínú ìlú yín mọ́ ẹ jọ̀ọ́ yíyọ ẹkùn bíi tójó kọ́ tí Yorùbá ò bá jà kì í ṣe bíi tójó kò ń ṣe pé àìlèjà wà a kàn nífẹ̀ẹ́ ènìyàn a dẹ̀ nífẹ̀ẹ́ ìtẹ̀jẹ̀ sílẹ̀ a fẹ́ ìparun fún àwọn ènìyàn ni ṣùgbọ́n bó ṣe wá ń lọ yìí mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ọmọ mi mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ̀ yín kó ní kálukú máa múra sílẹ̀ nítorí pé àmọ́bi tọ́rọ̀ yìí máa já sí o àti ìmọ̀bi tọ́rọ̀ yìí máa já sí kó ní kálukú lọ múra sílẹ̀ gbogbo ọ̀nà tó bá mọ̀ gbogbo agbára tó bá ní ìwọ náà tètè máa gbéra sílẹ̀ tètè máa múra sílẹ̀ gbogbo ọ̀nà tí o bá lè fi defend ara ẹ mo ti sọ nínú fídíò mi tó ré kọjá rí ní July mo ti sọ sẹ́yìn wípé everybody kó dìde fún àdúgbò ẹ dìde fún àgbègbè yín ẹ dìde fún àdúgbò yín ẹ má jẹ́ kí àwọn àtọ̀runrìn wá kó wa lẹ́rù lọ ẹ má jẹ́ kí àwọn àtọ̀runrìn wá máa fìyà jẹ àwọn òbí wa ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín gbogbo ẹ̀yin alágbára ìlú wa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó lágbára gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà nídìí ipò kan àbí èkejì ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ọ̀rọ̀ yìí ti ń tojú sú wa o ọ̀rọ̀ yìí ò yé wa mọ́ abẹ̀yìn ni abẹ̀yìn ni a fẹ́ kẹ́ dìde sí ọ̀rọ̀ náà abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí ti ń tojú sú wa o mo bẹ̀yìn ni gbogbo ọmọ Yorùbá gbogbo ibikíbi tó bá wà bó jẹ́ Ọ̀yọ́ state ni bó jẹ́ Ògùn state ni bó jẹ́ Ìjẹ̀bú ló wà bó jẹ́ Iléṣà ló wà bó jẹ́ Oǹdó ló wà àsìkò ti tó ẹ gbáradì ẹ ṣera yín lọ́kan ẹ dira yín mú ẹ jẹ́ ká jìjà òmìnira yìí ẹ jẹ́ ká jà fúnra wa ewúrẹ́ olóhùn òṣọmọ ìyá àgùntàn ló níyà àwọn òbí dúdú tọ́ba láwọn àwa ò ṣe ẹ ṣe jẹ́ ká lọ sílùú Kánò ká béèrè ọba Yorùbá níbẹ̀ ká béèrè sẹ́ríkì Yorùbá ní Sókótó ká béèrè pálàsì ọba Yorùbá ní Kaduna ká béèrè pálàsì ọba Yorùbá ní Màdúgùrí kí ló á dé tó jẹ́ ìlú tiwa náà ti ní pálàsì kí ló jẹ́ ìlú tiwa náà ti ní sẹ́ríkì kí ló dé tó jẹ́ ìlú tiwa náà ti ní gbogbo àwọn tó ń níyẹn ọ̀rọ̀ yìí tójú sú wa o ọ̀rọ̀ yìí tójú sú wa torí tá bá wí àwọn kan nínú wa wọ́n á ní a lè sọ àwọn tó ti gbàbọ̀dè àwọn tó ti jẹun tó ti jẹ dòdò wọ́n ti yó bámúbámú wọn ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan mélòó ló kù nílé ayé tá a fẹ́ lò gẹ́gẹ́ bí ẹ ṣe ń wè mí yìí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ẹ̀yin náà ẹ fojú inú wò ó torí tá a bá wí sìn wọ́n á nítorí pé à ń wá nǹkan tá a máa jẹ ni wọ́n á nítorí pé a sí nínú pọ́lítíìsì wọn ni wọ́n á nítorí pé a sí nínú ìjọba tó wà ńlẹ̀ yìí ni ìgbà mélòó ló kù fún wa láyé yìí gan tá a fẹ́ lò.